ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ṣé mọ nǹkan tó ṣẹlẹ̀ jà tó bá ti wùn ní kálukú ni kó máa jà ṣe rí ìjà ká máa set ring light ká máa bú àwa yẹn ní ìfẹ́ yẹn mọ́ ìyẹn ti sú wa ẹ jẹ́ ká follow new trend nísìnyìí ni pé ẹ mú ha yín anywhere tẹ́ bá ti rí ha yín ẹ sáré súnmọ́ra yín kẹ́ fún ha yín jẹ gidi gan ẹ ti gbọ́ new trend ló wà nísìnyìí kì í ṣe trend à ń set camera ilé ń set camera ìyẹn ń tan ring light ìtọ̀hún ò tan ring light ẹ bọ́ sí gbogbo ẹ̀kọ́ ń disturb pẹ̀lú àyè ẹ yé fẹnu jà mọ́ ìtẹ̀ ti fẹnu jà báyìí ó ti tó ẹ set date ẹ mú date ibikíbi tẹ bá ti iṣẹ́ àtẹ má mú date tẹ bá mú date yẹn ẹ ti wà prepared ẹ má mú date kí ni ọ̀kankan má mú date ẹnu ẹ̀ tẹ́ bá ti pàdé àhà yín báyìí ẹ sáré mú àyín mọ́ kọ́nà ibẹ̀ ò bá tight jù náà aeroplane lọ ẹ mú àyín ní kọ́nà kẹ́ fún àyín jẹ gidi gan upper cut ni up cut ni o eyín ni o anything tó bá ti wù yín ẹ fi nà àyín àmọ́ ẹ má pa àyín ṣe àwọn pé tìyín tó bá jà ní ọmọ méjì tó bá súnmọ́ àwọn tó fún àwọn jẹ gidi gan wọ tó bá bà your body go tell you tó bá ti délé o kò lè máa ṣe frapapa níwájú kámẹ́rà ni tó bá ti kàn ẹ́ láha gidi gan you know your body go tell you and tẹ́ bá dẹ̀ pàjá àwa nínú àwọn plane jà tá bá máa jà ẹjọ́ kéèyàn kọ́kọ́ má níjà pẹ̀lú pilot tí pilot bá ti bú ẹ tí pilot ṣe má níjà pẹ̀lú pilot má kó bá àwọn tó kù ẹ fi pilot sílẹ̀ nínú gbogbo ilé but every other person ẹ nà àyín pa ẹ mú àyín mọ́kànnà but ẹ má jà dọ́dọ̀ pilot ẹ dẹ̀ má bá pilot jà tí pilot bá ṣẹ̀yìn me now I'm begging on behalf of pilot ẹ má dọ́dọ̀ àwọn pilot ẹ fa àwọn pilot sílẹ̀ cause kò ní dá. orí n tó mú ìwọ tó ní èmi gbọ́kàn ní afọ́jú ni ìwọ mú Gistlover àwọn ará Facebook wọ́n ṣe tí ìwọ ló fẹ́ tẹ́rí sí Lizzozo element tó ń pè mí bẹ́ẹ̀ Gistlover àbí ọ̀kan ló máa ń pè mí Lizzozo kò sí nǹkan kan tó ṣe lórí Facebook tí mi mọ̀ kò sí under fake page tó hide sí tí mi mọ̀ kò sáwọn tó gbéṣẹ́ wá fún àtàwọn tẹjọ́ ṣiṣẹ́ tí mi mọ̀ gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ but sórí inú lóko ẹyẹ ń gbé ohun tí mo fi jù yálà ya ẹ lọ máa fi hàn ya ẹ ìwọ ló ní kó ṣígbà awo fún ẹ a dẹ̀ ti ṣígbà awo fún ẹ báyìí ó gbọ́ mi Gistlover ó dùn mọ́ mi gangan ẹja máa gbọ́ lọ. It's not because of that. We cannot sleep on the same bed together. Why? Because I wanted to let something stand. And ìjà àlùjọ náà ni mo jà pé so that we will know our stand. I don't want you to just be hanging in there with somebody and you don't know where you stand, Dorcas. No, I'm in the picture right from the time, my love. My dear, I am in the picture. Wà fọ́jú tí kédo wà fọ́jú tí kéra ní eBay now ẹ jẹ́ ká máa bọ̀ ń bí ẹ jọ̀ọ́ ṣé voice note yẹn wà ń bí ẹ jọ̀ọ́ mo ní di voice note lóòótọ́ náà fún mi ló ṣóhun rèé. Okay, so nǹkan tó fi sọ. mo ń bọ̀ olórí burúkú ẹ máa gbọ́ o. Orí fún mo ní lọ. ẹ jọ̀ọ́ ṣe rí nǹkan tí mo. kẹ́ ẹ lè bá mọ̀ pé gbogbo owó tẹ́ bá dá online Gistlover máa ń pín ń bẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ Gistlover blog mi ó ní pé èèyàn kan bímọ 4 pọ́kọ mi ló bí fún mo sọ fún pé kó jẹ́ kẹ́niyẹn mú DNA síta mo dẹ̀ gbé ẹ̀rí fún nígbà tí mo gbé ẹ̀rí fún Gistlover gbé ẹ̀rí fún obìnrin tó wá blackmail wa yẹn meanwhile àwọn gangan náà háyà obìnrin yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo kinní yẹn wọ́n jọ ń ṣe ni ó ti ẹ̀yin ẹ máa wá gbọ́ kẹ́ ẹ lè bá mọrú ẹ̀dá tí Gistlover jẹ́ Instagram ẹ bá wa share now Facebook ẹ bá wa share now mi ò rí comment yín mi ò rí comment yín ẹ jẹ́ ká gbọ́ ẹ bá wa gbọ́ ṣé ẹ mọ̀ pé gbogbo wa ti rò pé Gistlover ń sọ òótọ́ ṣé tòótọ́ ni Gistlover ń sọ òtítọ́ ẹ já gbọ́. ṣàṣẹ rí nǹkan tí mo rí nísìn tẹ send nǹkan tẹ fi hàn mí nísìn ló máa jẹ́ kí n sọ àwọn nǹkan kan tó yẹ pé mò ń hide tẹ́lẹ̀ ṣó ti yé yín ṣe sí rí
mi ò wá láti wá drag Lizzy Anjorin, mi ò wá láti wá drag anybody, mo wá. Gistlover ó gbà bó gbà don finish una madam. Lizzy see juju she go fit lórí burúkú lélẹ̀ ẹ má wọlé ẹ má wọlé. mi ò rí kọ́mẹ̀ntì yín mọ́ o, mi ò rí kọ́mẹ̀ntì yín. ẹ máa gbọ́ o, ó ń sọ fún Gistlover pé òun ò wá láti wá drag mi torí Gistlover rò pé mi ò ní rí ẹ̀rí gbé sílẹ̀. ṣé tòótọ́ ni Gistlover ń ṣe lórí platform ẹ̀ àbí Gistlover ń ba yí àwọn èèyàn jẹ́, ó ń purọ́ mọ́ àwọn èèyàn? ẹ jẹ́ ká gbọ́. wá bá yín pé mo need help ni pé mo ń go through nǹkan àwọn nǹkan tí mo ń go through pé mo ò dẹ̀ níṣẹ́ lọ́wọ́, mo need help, mo need owó. Gistlover client ẹ sọ pé òun wá sọ fún ẹ pé òun níṣẹ́ lọ́wọ́ ni, òun ò sọ fún ẹ pé bí ń pa òun. Gistlover kí ló dé tó ṣe wá parọ́ fún gbogbo àgbáyé pé bí ń pa? wọ́n ṣàdáwó fún ní platform ẹ̀, owó tán dá fún ní platform ẹ̀, kí ló dé tó ṣe kò sílẹ̀? This is 3 years. ẹ lè máa drag mi kí n keep quiet. Gistlover ìwọ máa bẹ ẹnu tán bí owó, ẹnu nìwọ ní, ẹnu ló ní, ìwọ ò jẹ́ nǹkan kan nú ayé. ẹ máa gbọ́ o Gistlover client yẹ tó gbé wá tẹ fi drag me for 3 years, ó ní má drag Lizzy Anjorin, ó ní tòótọ́ ni wọ́n fún òun ní owó yìí. òun lélẹ̀ gbogbo ẹni tẹ́lẹ̀ Gistlover kẹ́ lè bá mọ orú ẹ̀dá tí Gistlover jẹ́ òun rè. ṣàṣẹ rí nǹkan tí mo rí ń sìn tẹ send nǹkan tẹ fi hàn mí ń sìn. ẹ má bínú, lára kọ́kọ́ nǹkan tí Gistlover kọ́kọ́ post rè òun rè. ṣe rántí dáadáa, ṣe rántí ọtí Gistlover post. èmi ni Lizzy Anjorin tó fẹ́ ọmọ ẹ̀, èmi ni Lizzy Anjorin tó pẹ̀ láti ọmọ mi wà ní 3 months, sọ́kọ̀ ọmọ mi tí mo bí fún ó wà ní 3 months tó ti fi mí lẹ́ ní ìdẹ̀ lẹ́nìbọ̀nì ó bẹ́ẹ̀ fún mi nítorí èyí ti mọ́. mo bọ̀ ẹ máa gbọ́, ó ní second born tóun bí fún ó wà ní 3 months. ẹ wá gbọ́ the same voice, ẹ máa wo iṣẹ́ tí Gistlover ń ṣe online, ẹ wá gbọ́ the same voice, the same woman, the same woman. ẹ máa gbọ́ iye ọmọ tó lóun bí fún Mr. Lawal. ẹ ò mọ oṣù márùn-ún wà tó ń tọ́ lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni mo ò lè retí, mo lè fara. ẹ máa gbọ́ the same voice tẹ gbọ́, ẹ máa gbọ́. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ nǹkan tí arábìnrin tí ó wà nínú fídíò lálákọ̀ọ́kọ́ sọ. ẹ ti gbọ́ bó ṣe sọ wípé kí wọ́n má ṣe ja ìjà oní ring light mọ́, kàkà bẹ́ẹ̀ kí wọ́n ja ìjà ojúkòròjú. ẹ sì ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ níparí fídíò yìí náà pẹ̀lú. mo bọ̀ ìjọ